àwọn ọba méjì ní ilẹ̀ Yorùbá, kábíyèsí olú ìtorí ọba Abdulfatai Àkámọ́ ìyún ìlú ìtorí tó wà níjọba ìbílẹ̀ Ewékòró ní ìpínlẹ̀ Ògùn, àti kábíyèsí ọba ìyún Ìṣèlú tìlú Ìṣèlú tó wà ní agbègbè Yewa ní ìpínlẹ̀ Ògùn, ọba Akínyẹmí Akíntúndé. wọ́n mà ti ń fi ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn lórí ọ̀rọ̀ gbajúgbajà olórin tàkasúfèé tó máa ń pè rẹ̀ ní wèrè olórin ni èèyàn Habib Òkìkíọlá, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Portable tàbí Zazuzẹ, tó sì jẹ́ pé òkú ọ̀rọ̀ làwọn kábíyèsí náà máa ń fọgbọ́n jù síra wọn lórí ọ̀rọ̀ Zazu. ẹ rántí wípé ọba Akínyẹmí Akíntúndé ìyún Ìṣèlú tìlú Ìṣèlú ní Yewa ìlú kọ lẹ́tà àtàgbàǹgbà kan tí olùtorí ọba Abdulfatai Àkámọ́ wípé kábíyèsí ó fẹ́ máa bà àṣà ilẹ̀ Yorùbá jẹ́. ó ní níbi ayẹyẹ ọdún 21 years anniversary tí kábíyèsí ṣe pé òun ti wà lórí ìtẹ́ àwọn baba ńlá òun, níbi tí Portable tó ti wá síbi ayẹyẹ náà. ó ní kábíyèsí fẹ́ bà àṣà ilẹ̀ Yorùbá jẹ́ ni nítorí pé kábíyèsí ó fún Portable ní oyè ọba ìgboro ìyún King of Street. ó ní bí kábíyèsí bá ń fún Portable ní oyè náà, ó ní sọ́mọ̀ pé ìgboro pọ̀, ó lè túmọ̀ sí wípé Portable ó ti ń jọba káàkiri gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn. ló yẹ kí olùtorí kó lè la oyè tó fún wípé ọba ìgboro bóyá ní ìtorí ni tàbí lágbègbè kan. ó ní eléyìí kò sí irú oyè bẹ́ẹ̀ kò sí nínú àṣà Yorùbá, àti pé kò yẹ kí olùtorí kó máa fún Portable ní irú oyè bẹ́ẹ̀ pàápàá lásìkò tí ìjọba ìpínlẹ̀ Ògùn tán gbé lọ ilé ẹjọ́ lórí ìwàkiwà tó ń wù. ṣùgbọ́n bí lẹ́tà ọba Akínyẹmí Akíntúndé ṣe balẹ̀ tó dariwo ń gbòòrò, kábíyèsí olùtorí ò jẹ́ kó tutù o. kábíyèsí náà fún un lésì nínú àtẹ̀jáde tí àwọn agbẹnusọ ẹ̀ fi síta. wọ́n jẹ́ kó di mímọ̀ pé kò bá dára kí ọba Akínyẹmí Akíntúndé kó má máa sọ ohun tí ò mọ̀. wọ́n ní dípò tí ọba Akínyẹmí Akíntúndé tó fi ń sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀, ṣebí ó mọ ọba olùtorí, ó lè mọ nọ́mbà fóònù ẹ̀, wọ́n sì tún jọ jẹ́ ọba. ó ní kí ló dé tí ò kàn sí kó béèrè bọ́rọ̀ ṣe jẹ́ kó tó lọ́ọ́ máa sọ̀rọ̀ ohun tó ń sọ níta gbangba. olùtorí ní òun ò fi Portable jẹ oyè kankan o. ó ní adé tí Portable dé èyí tó fi pè rẹ̀ ní ọba ìgboro King of Street, ó lóun kọ́ lòun fún un ní oyè náà. ó ládé tó dé wá síbi ayẹyẹ ọdún 21 tóun ti ṣe lórí ìtẹ́ àwọn baba ńlá òun. ó ní àwọn ẹgbẹ́ àwọn àgbẹ̀ ní ìlú Ọ̀rẹ́ ní ìjọba ìbílẹ̀ Òdìgbò ní ìpínlẹ̀ Oǹdó, àwọn ló fún Portable lóyè náà. ó ní gbogbo ayé ló sì rí ní ọdún tó kọjá lóṣù kejìlá tán fi joyè ọ̀hún. olùtorí ní kí ló wá dé tí ọba Akínyẹmí Akíntúndé tó ń parọ́ mọ́ òun ló fi joyè. kódà ó ní bí ayé òun tí Portable wá, òun kọ́ lòun pè wá síbẹ̀. ó ní ayàwòrán ààfin ìyẹn official photographer to the palace ni ló pe Portable wá. ó nígbà tí Portable sì dé adé ọba ìgboro tó fi jẹ lóńdó wá, òun sọ fún un pé kó ṣí adé náà ní orí nítorí pé ó tàbùkù bá àṣà Yorùbá tó sì ní Portable ṣí. kódà ó nígbà Portable wá kí òun kò gbé adé náà sórí. kábíyèsí ní kí ló dé tí ọba Akínyẹmí Akíntúndé ń sọ nǹkan tí kò mọ̀ tó ń parọ́ mọ́ òun, tó sì ní òun ò ní sọ̀rọ̀ mọ́ lórí ẹ̀ o, àmọ́ lọ́jọ́ iwájú ó yẹ kí ọba Akínyẹmí Akíntúndé kó lè pè òun lórí irú nǹkan bẹ́ẹ̀ nígbà táwọn jọ jẹ́ ọba ní ìpínlẹ̀ kan náà ni.